ẹ̀yin tí akéde ẹjẹ́ àjọgbọ́ lẹ́nu brọ́dà wa yìí wọ́n tàgé mi sí fídíò wọn ẹjẹ́ àjọgbọ́. Auntie ni what of a man that has religion but lack good characters? Auntie, number one thing nǹkan táwọn èèyàn mọ̀ túmọ̀ ẹ̀ lágbàáyé tó pọ̀ jù òun nìkan tí wọ́n ń pè ní religion. Ìjẹ́ tí ever wonder kí ni reason tó fi jẹ́ pé ìyá Ọ̀ṣun tó ń bọ omi tó wá níwà rẹ̀ kí wà ẹ̀ dá gan, ó máa ń ṣe sàárà, ó máa ń rí àwọn èèyàn lẹ́kún, ìwà ẹ̀ dá débi pé tí wọ́n bá sọ fún yín pé Ọlọ́ṣun lẹ́ni ẹ máa jiyàn pé pẹ̀lú bí ìwà ẹ̀ ṣe dá tó níwà tútù tó gentle, tó bá wá kú sórí Ọ̀ṣun tó ń sìn yẹn pẹ̀lú bí ìwà ẹ̀ ṣe dá tó pẹ̀lú Ọ̀ṣun tó ń sìn yẹn tó bá kú sórí ẹ̀ tó bá wọ náà Jahannama kò ní jáde mọ́, never kò ní jáde mọ́. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, Allah ló sọ bẹ́ẹ̀. Ṣẹ́rí brọ́dà kò sí nǹkan tó kọ akéde pẹ̀lú wáàsí tẹ́ ń ṣe o. The only thing tó bá mi nínú fídíò tẹ́ ṣe ni wípé ẹ mention ìyá Ọlọ́ṣun yóò dẹ̀ fẹ́ máa fẹ́ tí máa gbọ́ nǹkan tó bá pàtẹ́ẹ̀nì mọ́ ilẹ̀ Yorùbá. Tẹ́yìn bá ní ẹ̀yin fẹ́ máa ba ilẹ̀ Yorùbá jẹ́, àwa ìfẹ́ máa tún ṣe. Ẹ wá ní pẹ́pẹ́sẹ́ pé tí Ọlọ́ṣun bá ṣe dáadáa tó o bá ní Islam tó o bá mọ Ọlọ́run àsọ̀kan ṣoṣo, but àgbàlagbà la pè yín náà. Ìyá Ọlọ́ṣun sọ fún yín pé Elédùmarè pé méjì ni, àbí torí ìyá Ọlọ́ṣun pé Elédùmarè tó o bá yín pé Allah yẹn ti wá túmọ̀ sí pé kò mọ Ọlọ́run. Èèyàn ń bọ Ọ̀ṣun ancestors ẹ̀ ó ń bọ abẹ́ ẹ̀mọ́túmọ̀ ancestors ni àwọn tó ti ṣáájú ẹ̀ ó ń bọ ó ń pè ó méjì fún okay it's just like bàbá tó bí mi sìn nǹkan tó nífẹ̀ẹ́ kí n rà fún kó lè bá ṣàdúrà fún mi, àdúrà tó bá ṣe fún mi ló máa tètè tẹ́wọ́ gbà torí Elédùmarè ó máa bá mi bá Elédùmarè sọ̀rọ̀, òun sì súnmọ́ Ọlọ́run ju èmi lọ. Ṣé understand? But problem tí mo wá ní ni wípé nǹkan kékeré ló máa ń jara oko lójú. Ìgbà tí èèyàn bá ti ní tó bá ti mọ iyì nǹkan tó ní ilé, nǹkan tó bá gbé wá láti ìta ó máa jọrú wọn lójú kan tí mo rí inú ẹ̀ nìyẹn. Àti wípé ẹ má tún máa ń sọ̀rọ̀ bíi wípé ẹ ti dé àlùjọ́nà yẹn rí àti iná Jahannama yẹn ẹ ti wá rí bó ṣe ń ṣe nítorí ṣe lẹ́ ń sọ pẹ̀lú confidence. Problem tí máa ń ní pẹ̀lú yín nìyẹn. Ìtàbá dẹ̀ wá bèèrè lọ́wọ́ yín pé níbo lẹ ti rí ẹ máa ní inú ìwé. Broda ẹ dẹ̀ dàgbà o, àgbàlagbà ni yín o. Nǹkan tó yẹ pé kí ọmọ kékeré ṣe kẹ́ máa béèrè pé gbogbo nǹkan tó ń sọ ẹ̀rí ẹ̀dà kó mú ẹ̀rí jáde fún yín, ẹ̀rí tó dẹ̀ máa mú tẹ́ máa lè relate pẹ̀lú ẹ̀. Torí èèyàn tó bá fẹ́ mọ̀ bóyá èèyàn kan wọnú náà Jahannama àbí iná nínú àlùjọ́nà òun fúnra rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ kú rí. Ẹ máa sọ̀rọ̀ bí pé ẹ̀yin PA Allah. So gbogbo nǹkan tí Allah fẹ́ ṣe òun ló ti kọ sálùkùnrán yẹn. Allah ọ̀tẹ̀ nínú Allah ọ̀tẹ̀ òpó kìí jẹ́ ẹ̀tẹ̀ tún change method yìí. Ṣé Ọlọ́run ọba tí wọ́n straight line ló máa ń tọ̀ ni? Ṣé nǹkan tí Ọlọ́run ti kọ sínú ìwé kò wá dẹ̀ lè pinnu padà pé jẹ́ tún dára? Nǹkan tí yóò bá ọ̀ṣẹ́ ní àkọsílẹ̀ pé Ọlọ́run sọ yìí torí wọ́n nígbàgbọ́ wípé nǹkan tó bá wọn Elédùmarè ló lè ṣe. Tọ́lọ́run bá sọ pé òun fẹ́ gbà bí kó sọ pé òun ò lè gbà mọ́ ó dẹ̀ gbà bí bàbá ńlá ta ló fẹ́ mu. Tó bá sọ pé òkè ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ o ẹ fẹ́ wọnú náà o, tó bá sọ pé òkè ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ tó ń wọnú náà mọ́ ta ló fẹ́ mu? Ẹ̀yin olóòótọ́ sẹ́yìn mo tún wá fẹ́ jẹ ìyà kò tún wá ń ṣe torí a ti rí bẹ́ẹ̀ ní ilé ayé ta wà yìí. Ṣẹ́rí èmi máa ṣàpẹẹrẹ fún yín tó jẹ́ pé ìfún ayé lè kàn ṣe iná Jahannama èèyàn tó wọná lẹ́yìn máa rí ẹ ní sọ̀rọ̀ tàtìtì bẹ́ẹ̀ ń ṣe máa wọnú àlùjọ́nà ẹ̀yin ò ní sọ ọ̀rọ̀ lọ́rọ̀ ní obìnrin kú sí lọ́rọ̀ tí yín bẹ́ẹ̀ lómi ṣe máa wọnú náà Jahannama lẹ́yìn máa kékeré. Ní ilé ayé ta wà yìí àti ríyàn tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ bí aago kò méèkì ẹtí tó fi kú. Akẹ́tì ríyàn kan tó ń ṣe mẹ̀lẹ́kẹ́ tó ń yọ kẹlẹ́ tó ń ṣẹ́ ní tì tọ́lọ́run dẹ̀ tó dẹ̀ lówó tí tó fi kú. Àdẹ̀tìrẹ́ lómi tó yẹ pé ó ṣiṣẹ́ burúkú Ọlọ́run tó bless ẹ̀ burúkú. Àdẹ̀tìrẹ́ nǹkan tó tún ṣiṣẹ́ burúkú tọ́lọ́run tó wá bless ẹ̀ kò èèyàn Ọlọ́run ló manual. Ọlọ́run ń jẹ èèyàn kan tó bá ṣe ìwà gidi o ló máa fi wọnú náà o tó bá ṣe kíní kan tó igi ewúrẹ́ ajá gbogbo nǹkan tó wà láyé mọ̀ wípé Elédùmarè wà Ọlọ́run wà. Ọlọ́run ò bá dẹ̀ jẹ́ yọ̀kan ìyẹn kù sọ ọwọ́ Ọlọ́run bá dẹ̀ jẹ́ igba ìyẹn Ọlọ́run ẹ̀yin máa fẹ́ máa bá Ọlọ́run máa jà ṣáá.